ẹ̀yin ará mi nílé lóko lódò ẹ̀yin Muslims brothers and sisters mi báwo ni àwẹ̀ ṣe ń lọ ní ọ̀dẹ̀dẹ̀ tiyín kò lọ re bí a máa lọ re fún gbogbo ẹ̀mí àtúbọ̀ ṣìkà ọ̀ àlàúmọ̀ àmì kí ni mo wá mú wá fún ilé iṣẹ́ wọn kí mo sọ fún Ramadan series yìí àfẹ́ máa so that tẹ bá ṣe ń rí báyìí ẹ máa lọ sọ́jà mo ti fún yín láì dá nǹkan tẹ máa fi ṣe kí ni tẹ máa fi ṣìnú ìyẹn iftar so nísìn tilapia pepper soup every time náà kàn ní ẹ heavy meal ẹ bá kọ́kọ́ ṣìnú eléyìí ẹ go on a lighter one tilapia pepper soup òun ni mo mú wá fún yín kí ni láì má dènà pẹ̀lú kí má bọ́ yín jù pẹ̀lú àtótó arére mi ẹ jẹ́ ká bu omi léná. Pea soup lápè ẹja ó máa ń wẹ̀ ní ó máa ń lúwẹ̀ nínú ẹ̀ ni mo ti bu omi léná báyìí ṣó ti yé yín so next thing tá a máa ṣe a máa da àtàwà sí pea soup ni ẹ jẹ́ kó ta àlùbọ́sà wa ń lọ inú ẹ̀ àtàgùgùn wa mo máa fi yín mú ẹbí ẹ̀yìn máa ń pé ó débẹ̀débẹ̀ mo ti fọ tilapia mi dáadáa ó ní ìpẹ́ lára ẹ há dáadáa kẹ̀dẹ̀ rọra máa nínú ilẹ̀ pẹ̀lú ìsebẹ̀ àti adùn ọbẹ̀ òun ni mo ti rọra fi pa tọ̀dọ̀ mi ṣó ti yé yín bẹ́yẹn so mo fi ìsebẹ̀ díẹ̀ sí báyìí ká wá gbé adùn ọbẹ̀ náà ká fi sí omi pea soup yín gbọ́dọ̀ dùn tí base pea soup yín bá ti dùn pepper soup yín máa yáyì dáadáa so pea soup ingredients lélẹ̀ ẹ lọ sọ́jà pea soup ingredients ni ẹ má máa jẹ́ kó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn náà ní báyìí omi yóò èmi láì kí tilapia fish soup mi kó máa kó come on a very lighter ẹja mélòó ló wà bẹ́ẹ̀ tọ́ ó ti yáyì bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ máa wá kọ́wọ́ rìn mọ́ ara wọn ẹ jẹ́ kí n rọra gbé àìtí ṣe tán gan kò jiná gan ó ti ń dùn wò lójú ṣẹ̀rí báyìí kí lẹ fi pé máa fi pí ẹ̀ tọ̀dọ̀ mi bá machine kí lẹ fi ẹ guess ẹ má worry I'll show you so now nǹkan tí máa ṣe ni màá rọra add little òróró sí bẹ́ẹ̀ yẹn ló ní gẹ̀lẹ́ntẹ́ màá wá cover báyìí ẹ jẹ́ ká fún ní in the next 10 to 12 or 15 minutes our tilapia is ready. mo bọ̀ mo ti dé. ẹja wa ti ṣe kíni ó ti yáyì ó ti sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ èmi láìpọ̀ ní ọ̀sùn wọ́n ní ọ̀mí tó kù yẹn ẹ jẹ́ ìrora dà sí báyìí then efirin ìyẹn saint leaf ó ṣe kókó ó ṣe pàtàkì ó ṣe kókó ó ṣe pàtàkì ó ṣe kókó ó ṣe pàtàkì ọ̀ kì í ro ọbẹ̀ ẹja mímì ni so and pea soup ni ẹ máa rọra kọ̀ máa mí díẹ̀díẹ̀ báyìí ẹ dẹ̀ lè gbé kẹ́mi once so ti wá pa iná ní abẹ́ rẹ̀ torí efirin yẹn ò tún gbọ́dọ̀ over cook kó má lọ lose nutrients ẹ̀ so now mo sọ lẹ́ẹ̀kan mo ní pé kí ni mo máa fi pí ẹ̀ tèmi pé kẹ́ guess mo dẹ̀ mọ̀ pé àwọn míì máa guess right ẹ̀kọ́. mo mọ̀ pé ẹ ti máa rí ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀kọ́ eléwé ni èmi fẹ́ fi jẹ tọ̀dọ̀ tèmi ẹ lè fi sínú ẹ̀ báyìí ẹ dẹ̀ lè rọra gbé báyìí kẹ́ rọra máa gé sí bọ̀ èmi ò mo yàn láàyò ẹ jẹ́ kí n rọra bá yín gbé báyìí so mo ṣe fẹ́ kẹ́ serve ara yín ní iftar lẹ́nìí nìyẹn ṣó ti yé yín ẹ follow recipe yìí kẹ̀dẹ̀ fún mi ní àbọ̀ please love and share my
video to your families and friends. Ramadan